òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lọ́sàn án má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. sọ alálẹ̀ ẹ̀ bá mú. ẹni kì í ṣe fá. ní sùúrù ṣùgbọ́n lọ́bìnrin ọ̀rọ̀ lọ́ ifá ni ẹni tí kọ́sọ̀ bá mú wọn lọ wò ó tó ti ń sìn wọn lọ dá ifá tó bá dá yẹn ẹni kọ́sọ̀ yẹn mú yẹn ni ifá yẹn máa mú ló máa yọ jáde fún yín tọ́wọ́ kan wọ́n kọ̀rẹ́tì ifá tó ń dá yìí wọ́n á tún gbé lọ bá àwọn èèyàn wọ́n á tún kọ̀rẹ́tì ẹ̀ fún wọn kì í ṣe fájẹun jẹun tó ń dá yìí o gbọ́ rí tí ẹ̀ṣújú adé nígbà yìí ẹ̀ tó bá dá ifá Odùduwà tí ò bá correct ẹni tí bàbá mi fi jẹ olórí awo ní sáìdì ẹ̀ wọ́n pe bàbá yẹn ní ọlọ́gbọ̀n yìí àgbàlagbà ní arúgbó ni wọ́n á lọ gbé anúkọ́lọ́ fi 3 sister gbé wá àwa correct ifá yẹn fún bí ọlọ́wọ́ Adékọ́lá Ògúnyìn náà bá dá ifá tó bá fẹ́ dà lọ́wọ́ àwọn tó pe bàbá yẹn àwa correct ẹ̀ fún wọn mo tún gbọ́ ọ̀tàn bàbá tó bí bàbá mi náà nígbà tó wà kékeré àwọn máa sọ máa pè mí lọ́wọ́ àwọn ọmọláwá pé àwọn máa ń gbé fá àwọn arúgbó àwọn máa ń gbé wá bàbá mi tó ń correct ẹ̀ fún wọn ni kì í ṣe fá ìdílógún jẹun tó ń dákèrè yìí ẹni tí kọ́sọ̀ yẹn bá mú ni ifá máa gbé jáde tẹ́lẹ̀ máa bèèrè lọ́wọ́ ifá ni pé ṣé ẹni báyìí ló tọ́ sí bàbá ẹni ifá mu tí ifá ló mú látọ̀run wá ẹ máa bèèrè pé ifá o Adékúnlé ni kó jọba yìí Sàídù ni kó jẹ Kazeem ni kó jọba yìí tẹ̀bẹ́ ti fọ́ bá lẹ́yìn náà mo tún wá fẹ́ sọ fún ilé ni tó wọ́n pé àwọn àjẹ́ máa yí fá padà ká tó débẹ̀ ẹni tó bá fẹ́ kó jọba yìí náà máa lójú ifá mo fẹ́ sọ̀rọ̀ kan fún ilé ni o tẹ́lẹ̀ mi fi ṣe obìnrin fẹ́ tí ọba sọ pé obìnrin ò lórí ọkọ tá a bá wẹrí fún kó lórí ọkọ bọ́n bá gbé ọkọ tó bá níyẹn tó bá gbóbìnrin mẹ́wàá lọ ẹni tó ń wẹrí fún ẹ̀ nífà máa sọ pé ọkọ ẹ̀ babaláwo gbọ́n gbé bàbá ìwòlíì ni ló máa kọ́kọ́ rí pé ilé ìlọ́kọ ẹ̀ nígbà tó bá fẹ́ sílé tán làkàrà máa tún sépo láti mo pé ibà sọ fóun tẹ̀bí wòlíì bá délé sọ fóun tẹ̀bí pásítọ̀ Peter sọ fóun pé ìyàwó ni tó bá fi lẹ́mìí so wọ́n yí fá padà yẹ sọ fún yín ọba kan wà nílùú Ọ̀wọ̀ wọ́n pè ní Alùbúlókun nígbà tí ìlú Ọ̀wọ̀ máa ń tí ọba wọn pa ní ó gbóná ó gbọ́ ifá ó ní ọ̀sán yìí tó máa ń ṣòfófó fún wọ́n wá lọ yí fá padà pé ó máa lọ bọ omi o tó bá bọ omi èpè wàá nù wọ́n á yí fá padà àwọn ìjẹ̀rọ abẹ̀ sí ń dà lóru ìlú abẹ̀ sí ń dàrú nígbà tó yí fá padà wọ́n wá sọ fún ọba yẹn pé ìlú tó ń dàrú yìí o kó lọ bèrè sí o pa àwọn ti bèrè sí o nǹkan tó máa ṣe o wọ́n dẹ̀ tó bá dé bí wàhálà tó bá bọ omi tó bá dé bí atúpò lọ sí ìlú mi tó bá dá fá ọ̀sán ìwọ́n lómi ló máa bọ̀ kò mọ̀ pé àwọn àjẹ́ ti yí nǹkan wọ́n ti yí ayé wọ́n ti fojú ọjọ́ dà wọ́n yí ayé padà ó kè wá lóhùn gbọ́ nígbà tó lọ síbi omi yẹn tó ń jó wọ́n ní kò tí ì jó dáadáa wọ́n ní kó súnmọ́ etí omi yẹn wọ́n fẹ́ pa ni o bí wọ́n ṣe tì í sínú omi nìyẹn ibẹ̀ ló gbà lọ. wọ́n fẹ́ pa ni wọ́n fẹ́ pa sẹ́ẹ̀tì ẹ̀ pé wọ́n fẹ́ pa wọ́n náà tó bá bọ omi wọ́n ti tì í sínú omi yẹn bó lọ nìyẹn Alùbúlókun kékeré nìyẹn lọ́wọ́ ọba tó ń súnmọ́ àfin kọ́ ìlú Ọ̀wọ̀ ṣe ìdíní ìyẹn náà pè ní aládọ́tò ohun ọ̀sán ìyẹn lò wọ́n pápápápá kò ṣe wá ní kí Ọ̀wọ̀ tó pa òun ó wá mú èkó dídẹ́rẹ́ ó fi ṣépè fọwọ́ pé bọ́n ṣe tì òun pa ẹ̀ wọ́n ti fẹ́ tì òun pa ẹ̀ gbogbo ọba tó bá wá sí ìlú àpèrè yìí wọ́n máa tì í pa ni wọ́n ń jẹ́ kó ní ìsinmi ó wá mú èkó dídẹ́rẹ́ òun sọ sókè òun lọ. ṣọ́ọ̀tì wá rè kẹ̀ ní sùúrù ó wá ní kọ́wọ́ tó pa òun tó gbogbo agbára tó lò pátá tó rí pé wọ́n fẹ́ mú òun ó wá lọ wájọ funfun jẹun ó wá pọ́ìsì ara ẹ̀ ó sùn síbẹ̀ pé wọ́n tó pa òun sísùn tó sùn yẹn wọ́n dáná wọ́n tún súnmọ́ wọ́n tún sòkú ẹ̀ mọ́bẹ̀ wọ́n sún níná. ó ṣèkà fún ìlú. báwo wọ́n ṣe ń pa wọ́n máa ń pa ọba wọn ni tó bá gbọ́ èsì ọ̀wọ̀ wá sọ pé wọ́n máa ń ti ọba wọn pa ni
tó sọ fún yìí àwọn alágbára jẹ wọ́n máa ti pa ọlọ́wọ́ àjàkánkọ́ tó ń lọ sí pèsè ìjọba yà wọn máa ṣe é sì wọ́n ṣe ń pa ọba àwọn ìdílé mi tó mọ wọn exist tó wọn jọba ló pọ̀ rú àwọn tí ó sọ sí ìdí lẹ́yìn gbàtà lágbègbè kún sí i kò sí lè tí ọmọ bá wọn lè jọba o kò sí lè tọmọ ẹ lè bọ́ sápèlè láéláé eré tó wà ọmọ ẹ kò lè kú lọ́jọ́ iwájú kọ́ ọmọ ẹ jọba ọmọ ẹ bàbá ẹ lè jọba o ti ní grush kan tó wà ń bẹ tí ó ti ẹ̀ sìn so bó ṣe rí nìyẹn wọ́n yí padà ẹ̀ lórí olóhùn tẹ̀lé fá kó tó débẹ̀ báyìí nǹkan tí fáyẹ̀ fẹ́ sọ wọ́n ti parí ẹ̀ àjẹ́ wọn ní agbára tó pọ̀ wọ́n kojú ọjọ́ ọ̀dà wọ́n yí ayé padà ọlọ́run ti gbé agbára ẹ̀ fún wọn ti pọ̀ jù àwọn ìyá ní agbára. àwọn kan tó wá wà tó tún wá lágbára jù wọn lọ o tó tún pàdé jẹ́ o kì í ṣoṣo ẹnìkan lọ́yẹ̀ mo sẹ́ẹ̀ prógámù ẹ̀ fún ẹ mo ti sọ̀rọ̀ ẹ rí pé ọ̀wọ̀ àwọn other side kan pé àjẹ́ obìnrin tóbìnrin lò ló ń lò kíní ẹ̀ wà náà sẹ́ẹ̀tì rẹ̀ mí yìí ó dà kí mo sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ gbọ́ obìnrin ọkùnrin yẹn tó sọ̀rọ̀ tí wọ́n rí yìí ni pé pásítọ̀ ó dá chọ́ọ̀chì sílẹ̀ ó ní ìyàwó ló gbàjẹ́ fún un ó lè bá àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta ń sùn ó ní ìyàwó ló gbàjẹ́ fún un tábà ń sẹ́yìn ní àlọ́ iṣó àwọn tó ń lo iṣó ọ̀tọ̀ àwọn tó ń lo àjẹ́ tóbìnrin yìí lò òun ní ọ̀bì ìlú Ọ̀wọ̀ wọn lo iṣó kìíní àjẹ́ tóbìnrin yìí lò làwọn ń lò 80% Ọ̀wọ̀ àjẹ́ ni wọ́n ọlọ́tàtà ló ń jọ́ta lẹ́jọ́ wọn ẹ lọ jókòó yìí so bó ṣe rí nìyẹn tí ó ti ẹ tí ò bá mọ̀ ọ́n lásán pé kẹ́ ẹ wá mọ̀ kò sí tọ́tàjẹ́ lè bá wọn á gbé àwọ̀ ìyá ẹ wọ̀ bí tó bá dé ìyá ẹ náà máa sọ pé ó bá ẹ jà ẹ tó fẹ́ ṣe ẹ lóore wọn gbàwọ̀ ẹ wọ̀ tó fẹ́ ṣe aláàánú ẹ wà máa sá fún pé ẹni ibi ni kò sí tọ́tọ̀ wọn lè bá wọ́n lè bá wọ ọmọ ẹ wọ̀ ọmọ ẹ náà wọ́n máa rí fún ẹ lójú ifá lóye wòlíì àwọn aríran fún ẹ kì í dẹ̀ tí òun ló ń ṣiṣẹ́. agbára jẹ́ pọ̀. agbára wọn pọ̀. tó bá fẹ́ da mọ́tò dá. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lè fẹ́ ṣe ìpolówó ọjà lè fẹ́ ṣe ìyàwó lè fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ta ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣẹ́ polówó ọjà kájẹ́bù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.